Selo Ọba 2025 ó ti wá lọ báyìí. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba yín pé àrí ìṣe láyọ̀ àti ìdùnnú. Gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ tẹ́ wá, àdúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin náà tẹ́ gbọ́ tẹ́ wá, àkìyín púpọ̀. Òde yìí dùn ká mọ́ parọ́. Ẹ̀yin náà rí mi nínú aṣọ ọdún ni mo wà yìí. Bí mo ṣe yọ sílùú Ìtàkàn báyìí, ìṣe ni wọ́n ń pọ́n mi lé gẹ̀gẹ̀gẹ̀ bí ọba. Mo jẹ́ mo tún dì wálé. Ẹ ṣeun púpọ̀ gbogbo ẹ̀yin ọmọ Selo Ọba, ọmọ Arórà gbá ètò, ọmọ Asáré Àjẹkù tẹ́rẹ́tẹ́, ẹ̀yin ọmọ Ṣàlẹ̀ ń gbóná ọkọ rẹ̀ ń gbóná, gbogbo ẹ̀yin ọmọkùnrin kúńtákúńtá bí ìlú Ṣàngó. Mo kí yín, tọdún yìí kò ní jẹ́ àṣemọ fún wa. Ìdúpẹ́ lélẹ́yìí tá a gbé wá sí orí ìkànnì Ìrírí Ayé TV lọ́jọ́ tèní. Muhammadu Akóredé Bakorede tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ sọmídà, òun lorúkọ tèmi ń jẹ́ o. Látọ̀dọ̀ President Selo Ọba àti gbogbo ìgbìmọ̀ agboolé Selo Ọba ni wọ́n ní ká gbé ìdúpẹ́ yìí wá sétí ìgbọ́ yín lọ́jọ́ tèní. Àmójú ẹ̀rọ mi ó yá bá ń jó sílẹ̀ lókè lọ́hùn. Ọmọ sọ fún bàbá ẹ̀ lọ́wọ́. Gbogbo ọmọ Selo Ọba, ọmọ Arórà gbá ètò, ọmọ Asáré Àjẹkù tẹ́rẹ́tẹ́, ọmọ Ṣàlẹ̀ ń gbóná ọkọ rẹ̀ ń gbóná, gbogbo ẹ̀yin ọmọkùnrin kúńtákúńtá bí ìlú Ṣàngó. Èyí ni ìdúpẹ́ pàtàkì látọ̀dọ̀ pírẹsidẹ́ǹtì ẹbí àti gbogbo mọ̀lẹ́bí. Wọ́n ní kí n bá àwọn dúpẹ́ lọ́wọ́ àwọn ẹni wọ̀nyí: àwọn ọmọ Ọ̀tẹ́gbẹ̀yẹ, àwọn ọmọ Kúṣebíàlà, àwọn ọmọ Ògúnwọlé, àwọn ọmọ Ajíbọ̀rìṣà, àwọn ọmọ Tẹ̀là, àwọn ọmọ Egúnjọbí, àwọn ọmọ Mọ́rẹ̀, àwọn ọmọ Láànítẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n ní ẹ ṣeun, ẹ kú fẹ́, ẹ kú àdúrótì, ẹ kú náwó náírà, ẹ kú ọ̀rọ̀ ẹbí, alájọbí ó gbè wá. Tí ọdún yìí kò ní jẹ́ àṣemọ fún wa, ẹ bá ń ṣàmì. Kò tán síbẹ̀ o, wọ́n ní kí n bá àwọn dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn àlejò tó wá bá wa kópa nínú àjọ̀dún Selo Ọba 2025. Ẹ kú àgbọ́dìde, owó gbalẹ̀ náà tagbọ̀n ní ó gbẹ̀yìn rẹ̀. Tọdún tí ń bọ̀ kò ní bá wa nínú ìdààmú, ẹ bá ń ṣàmì àdúrà. Àbẹ̀bí yọ̀ lókè ó fara ń kàwé. Àbẹ̀bí yọ̀ lókè ó. Àwọn kò sówó kò sí lọ́rọ̀ rẹ̀. Àmín, mo ṣàmì àdúrà, mo gbé tó àdúrà mi, mo ṣàmì àdúrà, mo fọwọ́ àdúrà bọ́jú. Ìwọ náà ṣàmì ní gbogbo ibikíbi tó bá wà. Selo Ọba 2026 tí ń bọ̀ lọ́nà kò ní bá wa nínú ìdààmú. Ní báyìí ẹ já lọ gbọ́ ètò gbáǹkọ́gbì. Ṣé agbedeméjì ayé wà lóòótọ́ àbí kò sí? Àwọn ìṣẹ̀dá wo ni wọ́n ń bẹ níbẹ̀? Irú iṣẹ́ wo gan ni wọ́n ń ṣe? Àwọn wo gan ni wọ́n ti ń ṣàkóso agbedeméjì ayé yìí? Ibẹ̀ gangan la fẹ́ lọ sí báyìí. Ṣùgbọ́n ẹni tí ò bá darapọ̀ mọ́ wa lórí ìkànnì Ìrírí Ayé TV tá a wà yìí, ó ṣeé ṣe kó mọ́ rí i wò. Ìwọ wo bí tí wọ́n kọ sàbọ̀ ní ìyẹn subscribe sí nísàlẹ̀ yìí. Tó bá tó kù ń bẹ̀ ó ti darapọ̀ mọ́ wa nù. Tẹ̀ tó bá ti tẹ̀ kò ní sí ń bẹ̀ mọ́. Ìgbà yẹn gangan ló tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Kò sì ní jẹ́ kó mọ́ pàdánù àwọn ètò wa tí a bá gbé wá sí orí ìkànnì yìí. Tètè tẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kó o fi darapọ̀ mọ́ wa kó o lè rí ètò yìí gbọ́. Agbedeméjì ayé ṣó wà àbí kò sí? Ẹ tẹ̀lé mi ká lọ sórí agbami ètò gan ní ràbájì gan lọ́jọ́ tèní. Ìrírí Ayé TV àwa làgbà.